Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nígbèrè òkun, mo sì kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nígbèrè ọ̀sà. Mo wá darí kíkí mi sọ́dọ̀ ẹni tí kì í sọmọ Yorùbá ṣùgbọ́n tó gbọ́ èdè Yorùbá, gbogbo yín mo kí. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fòótọ́ ọ̀nù jáwé àti ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ẹ̀ ń fi òtítọ́ ọ̀nù wàgbò. Ẹ̀lẹ́mbẹ̀ wo irun orí àwọn kan tá à ń gé òun là ń pè léwé. Èékánná ẹsẹ̀ àwọn kan tá à ń gé òun là ń pè légbò. Àtewé àtegbò bàbá tí ń papọ̀ yóò máa dún yóò máa sọ̀rọ̀ sókè kò ní gbòdì lára wa. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan. Ẹ jẹ́ ká fẹnu mẹ́nu, ẹ jẹ́ ká fètè mété. Ẹni tí ò rí bí fìdílé kọ́ fẹ̀yìn rọ ògiri kọ́ yá mi létí ìtọ̀ tó kó fi tò sílẹ̀. Baálé eléyẹ̀ yé pariwo ẹ kọjú síbí. Gárábà tí ń tukọ̀ àtúnyè lẹ́ẹ̀ máa tu o. Ẹ̀mí tàtújáàmù o. Àwàyè lẹ́ẹ̀ máa wà. Ẹ̀yin àgbẹ̀ abókó rẹ́rẹ́. Àròjìrè ní tí ẹ̀ní ràrò dànù. Àgbàrá ò ní kéré yín lọ o. Agbára Ọlọ́run. Ẹ wo àwòrán yìí o. Ẹ gbójú ayọ̀ sókè kẹ́ wo àwòrán yìí. Ẹ máa rí pé ń rí egbò kan lápá ọ̀tún, kìíní funfun kan lápá òsì. Egbò tá à ń wò ní apá ọ̀tún òun là ń pè ní egbò igi ìbẹ́pẹ. Egbò igi ìbẹ́pẹ àwọn eléèbó a máa pè é ní pọ̀pọ́. Kíní funfun táwọn ará ń wò ní abala ẹlẹ́ẹ̀kejì ẹ mọ̀ pé mo sọ fún yín pé lórí ọ̀rọ̀ fùfú olókun á tẹ̀síwájú lórí ẹ̀tọ́ pọ̀. Fùfú òkun, fùfú olókun. Àlùmọ́ọ́nì ni tó jẹ́ dúkìá fún àwọn ẹ̀dá ènìyàn láti máa fi ṣàgbéjì ara. Elédùà ló fi ta á lọ́rẹ. Ó ní èpò kan lẹ́yìn. Àti ẹ̀ lọ ọbẹ̀hún lónìí. Fùfú òkun yìí ni ẹja sọ̀rọ̀ lé lórí àti egbò bẹ́pẹ. Ẹ rí i pé àkọlé tí mo kọ sí ni pé Aporo ọ̀fà ara. Kí ni wọ́n ń pè ní ọ̀fà? Ẹ rí i pé tí ayé a máa tani lọ́fà ikú, wọ́n a máa tani ní ọ̀fà òṣì, wọ́n a máa tani ní ọ̀fà àárẹ̀ ara. Tọ́ra gbọ́dọ̀ ṣàlàyé kó yé èèyàn. Wọ́n a máa gbé àárẹ̀ sínú ayé èèyàn. Lára àwọn tí Yorùbá ń pè ní ọ̀fà ni wọ́n ti jẹ́ yé wa nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò tá a ti ṣe pé gbogbo ẹni tí bá ń jẹun ojú oorun ẹbọ ni. Oúnjẹ ojú oorun ẹbọ ni. Ẹbọ yìí sì ní oríṣiríṣi ọ̀nà ni wọ́n fi mí gba àrísìkí ọwọ́ èèyàn táyé ọ̀wá sọ ní sókolombo. Òmíì wọ́n fi gba ẹwà lára ẹni tàbí kí wọ́n sọ àlàáfíà ara ẹni dàbọ̀ tí wọ́n gbé àárẹ̀ tí èèyàn máa náwó sí tí wọ́n gbé lóńtọ̀wọ́ tí wọ́n gbé sí lára. Ẹ̀gbọ́n tí ń wí. Bíi báwo? Ẹni tára rẹ̀ gbóná yóò di pé ń gbóná. Ẹni rí ìfọ́ yóò di pé ń fọ́. Ẹni ara èrò yóò di pé ara ń ro. Ẹlòmíì nǹkan máa rìn káàkiri ara rẹ̀.
gbogbo tẹ́sítì tó bá ṣe wọn ò ní rójú tu ọkàn kan bẹ́ẹ̀. ẹlòmíì kòkòrò ọ̀tá àtòjú oorun wá ẹlòmíì àfẹsẹ̀gún gbòǹgbò látòjú oorun wá tó bá dójú ayé ìbí ó sì bẹ̀rẹ̀ sí ní máa dùn kódà ó lè má lójú. ẹ gbọ́ mi yé ajé ẹni ayé àmà ta lọ́fà búù ní gbogbo àrísìkí èèyàn gbogbo sẹ́tò tí kọjá látàrí mọ́ iye ọdún wọ́n bá kó gbogbo ẹ̀ dànù. òun tó wọ́n máa lé wọn ò ní jó rí bá mọ́ ayé ẹ̀ má ta wá lọ́fà o. elédùà ó ti fi wá máa yé ayé sì ti mọ̀ wá. ọlọ́run máa ajá yọ ọ̀fà ayé hàn wá torí ẹni ayé bá fi ayé hàn ọjà ẹ̀ tán o ó ti jẹ́ ẹ̀ tán ìmọ̀sọ̀ bẹ́ẹ̀ fún wọn. bá bá jẹ tinú ẹyin tó èpo ẹyin ló kù ọlọ́run àfòsì ta wá. ẹ gbádùn mi báwo là á ti ṣe é egbò bẹ́pẹ pẹ̀lú fòfó òkun o sì pé ní fòfó olókun òun kan náà ni. ẹgbẹ̀ẹ́dú ẹ lọ́ọ́ bá mi wá egbò bẹ́pẹ ẹ fọ̀ dáadáa ẹ gé pópópópópópó ẹ wá wá fòfó olókun yìí ẹ lè lo gbogbo ẹ̀ tán á wà lọ́wọ́ bí egbò náà bá ṣe pọ̀ sí ẹ gé díẹ̀ sí i ọmọdínú odò ẹ̀tù ìbọn òríjínà ẹni wọn dà sí òwú òtóyọ níwọn ọba bẹńgá yọ wà ń bẹ ẹni wọn ti fi sí sótú wà ń bẹ mò ń bọ̀. ẹjẹ kọ́ra wa lóye o lóye o lóye o lóye àti ìrìnàjò tẹjọ́ ẹ ti bá kú àtúbẹ̀ sílẹ̀ láyé lọ́wọ́ sáyé lọ́wọ́ káyé lọ́wọ́ ọmọ ẹni ìgbẹ̀yìn o. àwọn bàbá mi ní àìjúbà fòògùn sínú kú tí a bá mọ nǹkan ẹyọkan tàbí méjì tí a bá fi ṣàǹfààní fọ́mọ aráyé inú yín ó dùn ayọ̀ yín ó kún. àwọn oògùn oríṣiríṣi tí wàá gbòde àwọn oògùn orí íńtánẹ́ẹ̀tì tẹlifíì bá ti lọ mú ewé kan wọ́n ṣàjálù náà gbóni eléyìí ọbẹ̀ lùgbó tọ̀wọ́n ọbẹ̀ lùgbó ewé yìí ẹ máa wo ewé yìí bẹ́ẹ̀ tí ń wò yìí gbogbo kìnínní ní irọ́ ni irọ́ pátá gbáà ni. kí ló fi tẹ́sítì rẹ̀ láàbù wo ló gbé wọ̀ tó fi sọ fún ọ pé èèyàn mélòó ló ti fi wò rí oògùn tá a bá fún yín tí ó bá rí bẹ́ẹ̀ ẹ sọ fún wa yìí pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kò ṣiṣẹ́ tá a fi síta táyé kọ̀ọ̀hún rẹ̀ ń pa àwọn bá bẹ́ẹ̀ ni bá a ṣe gbà á lọ́dọ̀ àwọn tó bí wa bẹ́ẹ̀ la ṣe fi kalẹ̀ fún yín eléyìí àwọn tá a bá fún yín èso oògùn pàǹgọ́gù rẹ̀ à ń gọ́gù rẹ̀ kọ́ tá a máa wí balabala a máa bẹ́ẹ̀ nú gbó káàkiri a máa wí wòtòwòtò kan tí ò rárá o àwọn èsè bẹ́ẹ̀ o tó bá jẹ́ pé oògùn mẹ́ta lọ bá mọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ ìwọ nìkan lọ́ọ́ bẹ̀ sí ìwọ nìkan lọ́ọ́ bẹ̀ sọ́hùn àà ní ọ̀la abákàrà tákàrà ń bẹ́ kọ tó fi jẹ́ pé ìwọ nìkan lọ́ọ́ mọ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ń bọ̀ ló ti kọ́ ta lọ́kọ ta lolúwo rẹ àkáǹtì wo ló jogún bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn tó bí ọ tó fi jẹ́ pé gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́mọ bẹ́ẹ̀ kò sí ohun tọ́jọ́ bí mo ṣe fún yín níṣẹ́ yìí ẹ lọ́ọ́ dán wò èmi ò sọ fún yín torí kẹ́ wá bá mi ẹ lọ́ọ́ dán wò ẹ fún mi lábọ̀ egbò ìbẹ́pẹ ìmí òòrùn àná ẹ̀tùbọ́n mo fẹ́ wí o òríjínà ẹ̀ ń tẹ̀lé mi ẹ̀tù ìbọn òríjínà ẹ̀tù kẹlú kọ́ o ẹ̀tù ìbọn yìí oríṣi méjì ni o kẹlú ń bẹ o
original sì wà òun làwọn bàbá wa ń pè ní gàrí èbó àwọn ẹlòmíràn pè ní iyọ̀ òyìnbó ṣé ń gbọ́ báyìí ẹ dà sí ẹ lè lọ́hún lọ́tọ̀ tọ́jọ́ pé tẹ bá gún àwọn tibí tán lẹ́tọ̀ọ́ dà sí òbú òtóyọ̀ díẹ̀ pẹ̀lú fòfó òkun yẹ ẹ lè lo gbogbo ẹ̀ tán ọ wà lọ́wọ́ bí egbò bá ṣe pọ̀ sí tẹ bá wá gùn tán tó kúnná dáadáa ẹ lọ ẹ̀túbọ̀ yẹn níbi kankan wá dẹ ẹ̀túbọ̀ yẹn sí kò nídìí pẹ̀ ń sá o ẹ wàá wá àdíẹ̀ yẹn PK oil àwọn ilé ìbò pè é àdíẹ̀ yẹn bílẹ̀ táwọn ìyá wa ṣe ẹ rí lọ́jọ́ òyìnbó bẹ́ẹ̀ débẹ̀ ẹ rí bẹ́ẹ̀ dọ́jà àmọ̀sí gbogbo bí wọ́n bá ti ń ta nǹkan ìbílẹ̀ ẹ bá ń bẹ̀ kódà àwọn aráàlú èbó gan máa rí níbi wọ́n bá ti ń ta áfíríkà kílẹ̀ ń pè é kọ ẹ bá ń bẹ̀ ẹ wàá fi ṣókè ẹ fi rẹ́ síbẹ̀ ṣe rí ẹni tí nǹkan máa ń rìn káàkiri ẹnu ara rẹ̀ tí ò gbádùn ara rẹ̀ tí ò mọ ibi tí ó ti wá àwọn ọ̀fà ọlọ́jọ́ pípẹ́ ẹ̀kàn ní kẹ́nìyàn máa yẹ omi kọ́ máa bu bíi síbí mẹ́ta sínú kọ́ọ̀bù kó bu ògì gbígbóná sí i èyíkéyìí ògì ìbáà jẹ́ yẹ́lò ìbáà jẹ́ green ṣàtúnfipò kò mú ní gbígbóná máa lò ó bẹ́ẹ̀ kọjí ọ̀fà tó tipẹ́ ọlọ́run yóò fi ṣe sábàbí nǹkan tí ń ṣe yóò sì mú kúrò ńbẹ̀ ọlọ́run lọ́ba alágbára tó mọ àmọ̀ tán bí mo ṣe wí ẹ lọ́ọ́ dán o ẹ sọ fún mi yẹn kó dé ní orúkọ mi ní Lukman ọmọ Ayédáre lẹ́ẹ̀kan sí bàbá ògùn ọmọ ọ̀dọ̀ àgbà ẹ fẹ́ béèrè lórí ọ̀rọ̀ iṣẹ́ yín ni àbí nǹkan kan rú yín lójú ẹ fẹ́ ṣèbéèrè lórí ẹ sanwó àwọn iṣẹ́ tá a ti fílẹ̀ lọ́rọ̀kan ọjọ́ kan lẹ́fẹ́ ká bá yín mójútó ẹ sanwó ẹ bá ń gbé fún mọ́tò ni àbẹ́yẹ bá ń gbé fún DHL ẹ sanwó nọ́mbà wọlé ẹ lè fi bá mi sọ̀rọ̀ lórí WhatsApp sẹ́rẹ́ yìí tí ń kọ́kọ́ fílẹ̀ òun ni kọ́ sílẹ̀ tọ́ ọ bá ti pè é tí ọba ti lọ mi ò sí ní Nàìjíríà ni bá mi sọ̀rọ̀ ní WhatsApp rẹ̀ nọ́mbà tí ń fi sí kejì rẹ̀ nọ́mbà abẹ̀nẹ̀ ní fún ọ sí kejì sí nọ́mbà oníwàá fún wa báyìí ní sí +23480 3298 3298 ẹ gbọ́ dáadáa +23480 3298 3298 bímú sọkóde ní ẹlẹ́lẹ́kejì +229 5465 1928 +229 5465 1928 ọyẹ máa bá mi bọ̀ mo tún ń bọ̀ torí mo tún fẹ́ fún yín ní kàṣí. olùrìbàrìbà ọlọ́mọmọ́mọ́ rìbá o olùrìbàrìbà o ìyá ayé mọ́mọ́ rìbá o gbẹ́gun ọwọ́ ọ̀sọ̀ àti rìbá o. olùrìbàrìbà ọlọ́mọmọ́mọ́ rìbá o olùrìbàrìbà o. ẹ rí àwọn àgbàlagbà wọn ń pe kinní kan ní lóbùtú wọ́n tún pè é ní àwọ́ká kí nǹkan kan máa rìn káàkiri ara ẹni a lè pè é lọ́fà a lè pè é ní kọ̀sáyìí olúwa rẹ̀ yóò máa rìn káàkiri ara rẹ̀ egbò bẹ́pẹ yìí ni ọlọ́ wá àní ọlọ́ tọ́jú egbò bẹ́pẹ ẹ̀fọ́ kọ́mọ́ dáadáa ẹ̀gẹ́ pópòpópòpó ẹ kó sínú kòkò kan ẹ lọ wá atalẹ̀ pupa atalẹ̀ funfun ginger àti turmeric làwọn eléèbó pè ẹ fọ̀ dáadáa ẹ kó sí èpo mángòrò àwọn ará Àkútọ̀nù a pè ní mọ́ngà ẹ gé pópòpópòpó ẹ kó sí ẹ ti kó sí dáadáa mo ń bi yín ni mo ní ẹ ti kó sí ó dóògùn kí ni mo lọ́dà ó ti dòògùn ẹ wàá fi òbú òtóyọ̀ díẹ̀ sí ẹ sì fi
fùfú olókun díẹ̀ ẹ fi sí ẹ wàá mú omi ògì ẹ fi ṣe ẹnikẹ́ni náà máa mú láàrin ọ̀sẹ̀ kan tó bá bẹ̀rẹ̀ sí ní mú ó fún mi lábọ́ kò jù bẹ́ẹ̀ lọ orúkọ mi ni Lukman ọmọ Ayédáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà dẹ́wò ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àfilẹ̀ torí kẹ wá bá wa àwọn òsì gọ́gùn ògùn tá a máa sọ pé tá a máa wò tó kan fún yín ohun tó wà nínú àkọọ́lẹ̀ ohun tí wọ́n kọ́ wa òun la kọ́ yín yìí o yọba yín lára kò ní gbòdì lára yín o ire o ire o ire kàbìtì nílé gbogbo wa o.